Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ Ajé, ọjọ́ kẹfà oṣù kìíní ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ẹgbẹ́ òṣèlú PDP ń bójú wo ipò ààrẹ lọ́dún 2027. Ó fi ìkìlọ̀ síta pé tí òun kò bá fi lè gba ìṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà, ó lè jẹ́ òpin ìṣèjọba àwarawa. Kò sí ohun tó lè dá ẹgbẹ́ òṣèlú PDP dúró láti pèsè ààrẹ lọ́dún 2027 torí ebi, ohun ìṣẹ́ àti òṣì yìí ti pọ̀ jù. Alága tẹ́lẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ti gba inú ẹgbẹ́ òṣèlú APC lọ ní ìpínlẹ̀ Abia. Ọjọ́ Sunday tó burúkú jáì lọ́jọ́ Sunday àná jẹ́ ní ìpínlẹ̀ Delta pẹ̀lú bí ọkọ̀ epo kan ṣe gbaná. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló gbẹ̀mí mì nígbà tí dúkìá olówó iyebíye náà jóná pẹ̀lú. Òbórèvórì ṣèdárò, ó pàṣẹ ìrànwọ́ fún àwọn tó fara kááṣá níbi ìṣẹ̀lẹ̀ náà. Ààrẹ Tinubu yóò kópa níbi ayẹyẹ ìgbà ọ̀pá àṣẹ ààrẹ tuntun lórílẹ̀‐èdè Ghana, ìyẹn John Mahama. Àjọ INEC ti ní kò sí òtítọ́ kankan nínú ìròyìn tó ń jà ròyìnròyìn kiri o pé òun fẹ́ ba mílíọ̀nù 6 káàdì ìdìbò jẹ́. Àwọn obìnrin mẹ́ta tí wọ́n jẹ́ ọmọ Nàìjíríà tí wọ́n fi sí àhámọ́ lórí ẹ̀sùn pé wọ́n gbé oògùn olóró lórílẹ̀‐èdè Saudi Arabia ti gba òmìnira. Àbẹ̀wò ààrẹ Tinubu sí ìpínlẹ̀ Enugu jẹ́ àyípadà tó lóòrìn, Òkùpè ló sọ bẹ́ẹ̀. Iṣẹ́ kíkọ́ ilé-iṣẹ́ ìfọpo wà ń lọ lọ́wọ́ ṣùgbọ́n iṣẹ́ kíkọ́ náà ti wọ ìdá 90. Ìròyìn eré ìdárayá, àìdùnnú ọkàn ló jẹ́ fún Amorim pẹ̀lú ìṣeségesège ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man U lẹ́yìn tí wọ́n gbá ọ̀mì ayò 2-2 pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.